àìmọye àwọn ènìyàn tó ti lọ nílé ayé tó jẹ́ pé ará ayé wọn ò lè gbàgbé wọn. ṣé àwọn kan dẹ̀ ṣe ká tó ò ṣe rere láyé ó dájú ará ayé wọn ò lè gbàgbé wọn. ṣé àwọn tó ṣe rere tó ò ṣe kárí láyé ó dájú ará ayé wọn ò lè gbàgbé wọn. Báṣọ̀rẹ́ máa ṣe kàṣe lẹ́sàn lọ́rùn láyé làwọn àṣekà máṣọ̀rẹ́ lẹ́sàn tí ó sàn wọ́n. ṣẹ́wárí Báṣọ̀rẹ́ máa ṣe kàṣe lẹ́sàn lọ́rùn láyé làwọn àṣekà máṣọ̀rẹ́ lẹ́sàn tí ó sàn wọ́n. ṣùgbọ́n ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá sọ ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá wí. Ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá sọ ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá wí. ṣẹlẹ̀dẹ̀ ló lè sọ pé ó mọ kó má jìnnà bẹ̀rẹ̀ ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá wí. ṣé gbogbo ajá ló lè sọ pé ó mọ kó ìgbẹ́ kó má jẹ́ ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá wí. ìjọbi mú tí mo sì dábòrí ìṣìnà wá ṣe ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá wí. ìjọbi mú tí mo sì dábòrí ìṣìnà wá ṣe ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá wí. ìfàjọ̀gbọ̀n jẹ́jẹ́ ló lọ òṣòro lè tẹ̀ka ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá wí. ìfàjọ̀gbọ̀n jẹ́jẹ́ ló lọ òṣòro lè tẹ̀ka ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá wí. ṣùgbọ́n Ọlọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. Ọlọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. Ọlọ́run ló mọ Ọlọ́run ló mọ Ọlọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. Ọlọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. ìbéèrè ni lójú Ọlọ́run ọba mi ó fi. Ọlọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. òru là á ṣe ká tó fojú dúdú bójú. Ọlọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. àti pé ìbéèrè ni lójú Ọlọ́run ọba mi ó fi. ẹ kú ojúmọ́ lórí ètò yín ètò wa ètò bójúrí ẹnu awé lórí ìkànnì ìbílẹ̀ rédíò tiwantiwa UK láfikalẹ̀ sí. mo kí yín tológun mo kí yín tẹ̀ṣọ́ mo kí yín pé ṣáláòfíà lẹ́wà níbẹ̀ yẹn. ó kọ́ mi ò tí ì yí padà Ajégúnlé àyànfẹ́ ọmọ ajẹyìn náà rèé tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ rí pé òdú ni wá òkè ṣàìmọ̀ fọ́lọ́kọ́. ẹ káàbọ̀ sí orí ètò. ẹ dákun mo bẹ̀ nítorí Ọlọ́run torí ànábì bẹ́ẹ̀ tí ń darapọ̀ mọ́ ètò yìí ẹ máa bá wa ṣe prógáàmù ọ̀hún ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. mò ń bọ̀ ná. Ọlọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. ẹni ṣe rere táyé òpó ń ṣe káwọn Ọlọ́run ló mọ̀. ẹ̀dá tó ṣe ká táyé òpó ń ṣeré òkú Olúwa lóye. lọ́ṣẹ̀ ń fa ọ̀pọ̀ ọ̀run màlúmẹ́rin tí ó là. torí Ọlọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. Ọlọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. ìbéèrè ni lójú Ọlọ́run. ọ̀run ló mẹni tí ó là ọ̀run ló mẹni tí ó là ọ̀run ló mẹni tí ó là ńlá fi sọ pé ká tọ̀ ọ́ bó ti yẹ ká tọ̀ ọ́ ká ṣe é bó ti yẹ ká ṣe é kó lè bà rí bó ti yẹ kó rí. ọba mi ó kú. Ọlọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. òru là á ṣe ká fòfò dúdú bójú. Ọlọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. rántí pé kedere ní lójú Ọlọ́run ọba mi ó kú. Ọlọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. For example, òkú ẹnìkan tó ti ṣe fún ọdún tó tún wá wù tí yóò jẹrà. aráyé lè wá sọ wípé èèyàn rẹ̀ ni ẹgbẹ́ náà ṣe ní náà ò ṣẹ́ ní rẹ̀ ní abẹ́ níbí. For example, òkú ẹnìkan tó ti ṣe fún ọdún tó tún wá wù tí yóò jẹrà. ẹjọ́ aráyé lè wá sọ wípé èèyàn rẹ̀ ni ẹgbẹ́ náà ṣe ní náà ò ṣẹ́ ní rẹ̀ ní abẹ́ níbí. àní wọ́n mọ fìbà fọlọ́run ọba mi òkè lórí ètò tèmi ìbà kọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run ìbà ọ̀nà tí mo tẹ̀ kí n tó tẹ̀lẹ̀ yìí ìbà bàbá ìbà yèyé arúgbó ilé omidalé ìbà ọmọ kéékèèké àdúgbò lórí ètò tìyín gangan ètò tiwa gangan ètò kan gbági tá a pàkọ́lẹ̀ ní bójúrí ẹnu awé lábẹ́ ìkànnì iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò káàkiri àgbáńlá ayé kò síbi tí wọn ò ti ń gbọ́ ètò wa yìí. mo sọ fún yín pé láǹfààní àti darapọ̀ mọ́ wa lórí ètò yìí ní orí Facebook yín lórí Twitter yín lórí Instagram yín pàápàá jùlọ ní orí YouTube yín
àǹfààní wà fún yín ẹ ṣáà ti tẹ ìbílẹ̀ rédíò lọ́wọ́ gan ẹ máa wò wá ketekete ẹ sì máa gbádùn ètò lọ́lọ́kọ̀ òjọ̀kan tá a máa mú wá fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ ti ìbílẹ̀ rédíò láǹfààní kan náà tẹ́ ẹ tún máa ní ni pé láǹfààní àti tẹ www.ibileradio.com yẹn ni wẹ́bsáìtì wa tẹ́ ẹ ti máa gbóhùn bá a ṣe ń fọhùn yìí lórí online rédíò wa káàkiri àgbáláyé abetilukára bíi àjègè náà ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò àgbẹ̀ láàsì rí òkè lẹ́múrú sí òkè láàmọ̀rè àwọn nọ́mbà tẹ́ lè pèsè wà ńlẹ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ tẹ́yìnkéyìí fún bẹ́ẹ̀ bí ẹ̀fẹ́ polówó ọjà yín èyí tí ẹ ti ń tà tẹ́lẹ̀ abẹ́tẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ tó wù yín kí ayé ó gbọ́ kí ọ̀run mọ̀ pé ẹ̀yin gangan lẹ́ ń tà kan báyìí ẹ bá wa dòwò pọ̀ lórí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò àwọn nọ́mbà tí ẹ máa pèsè wọ́n máa tẹ nọ́mbà náà sí ojú fọ́nrán yín tẹ́ ẹ mọ̀ wò ó ẹ sì mọ̀ tẹ nọ́mbà náà bó ti yẹ kẹ́ ẹ máa tẹ̀ mọ́ ń bọ̀ mi ò tí ì dé. ṣe rí bó ṣe yé mi ni pé ó kọjá òye ẹ̀dá ṣorí bó ṣe yé wọn tó sọ bí ìgbé èèyàn rẹ ni lọ́dún ṣe yẹ lómìíràn tó tún máa sọ pé ká ní ṣùgbọ́n bó ṣe wù kó yẹ dà òye ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. ṣorí bó ṣe yé mi ni pé ó kọjá òye ẹ̀dá ṣorí bó ṣe yé wọn tó sọ bí ìgbé èèyàn rẹ ni lọ́dún ṣe yẹ lómìíràn tó tún máa sọ pé ká ní ṣùgbọ́n bó ṣe wù kó yẹ dà òye. àní bó ṣe yé mi ni pé ó kọjá ọgbọ́n ìmọ̀ àti òye tèmi náà bí ọlọ́wọ́n bá mi òkè ṣe ń gbé iléeṣẹ́ ìbílẹ̀ rédíò sókè ní tiwantiwa ní UK tá a fi ìkàlẹ̀ sí ó yà mí lẹ́nu kódà ó kọjá ọgbọ́n ìmọ̀ àti òye orí mi torí pé ọlọ́wọ́n bá mi òkè ní kò náà iná tí wọ́n bá mi bá sì dá kò sẹ́dá kẹ́ẹ̀dá kan tó lè pa iná ọ̀hún iléeṣẹ́ ìbílẹ̀ rédíò iná wa ò ní kú òkè lẹ́múrú sí òkè lọ́láwọ́ mọ̀ rẹ̀ a ò ní wálẹ̀ mọ́ àtàwá àtẹ̀yìn olólùfẹ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò àtẹ̀yìn tẹ́ nífẹ̀ẹ́ ẹ̀bùn ọlọ́run lára mi bóyá ẹni tẹ́ fẹ́ bá Adékúnlé Àyànfẹ́ sọ ní kọ̀ọ̀kọ̀ ní bàbá àbó ní ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ ní àdúgbò tiyín ẹ ti mọ̀ pé bójú rí ẹnu àwìn ńlá wa àbá yín gbé sí orí afẹ́fẹ́ nọ́mbà tí ẹ máa pè mí sínú lélẹ́yìí 08134642551 ẹ má bínú àwọn kan pè mí ní ọ̀sẹ̀ tó kọjá pé àwọn ń pe studio nọ́mbà wa káwọn lè bá dá sí ètò àmọ́ nọ́mbà náà ò lọ ẹbí mi kọ́ ó kìí ṣe mi ni mo ṣe nẹ́tíwọ̀kì lónìí a máa yí àwo dà a máa kó àwo ṣe nọ́mbà tí ẹ máa pè wá fún tí ètò títì níyìí òun náà ni 08134642551 oníkẹ́ pè sí bóyá ẹ fẹ́ dá sí ètò àbí ẹ fẹ́ ní ohunkóhun tí ẹ fẹ́ bá olóòtú ètò Bójúrí Ọ̀nà Àwísọ nọ́mbà ẹni kí ẹ pè sí 08134642551 ẹ wo ohun tí mo gbé wá sí orí ètò lénìí màá bẹ̀ yín màá rọ̀ yín pé kẹ́ ẹ jọ̀ọ́ ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan torí nígbà tí wọ́n bá wa sọ lórí ètò tèmi ìmọ̀ tún dàbí ọ̀rọ̀ ẹ ti wò pé bàbá Bójúrí àtúgbé kínní ọ̀hún dé nọ́mbà tí ẹ máa pèsè fẹ́yìíkéyìí advert àbẹ́yìn tó bá wù yín lọ́kàn kẹ́ bá wa dòwò pọ̀ àìsàjọ́ ọ̀bì fún èèyàn baby shower àwọn la ní ẹbẹ́ ṣèṣílẹ̀ tó láàrin ẹ̀kàn sí wa ń bẹ̀ MC ní o alága àdúró ẹ̀kàn sí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nọ́mbà tí ẹ máa pèsè ní ẹ tí ń wò lójú fọ́nrán yín yìí àbá yín ṣe tó máa ládùn dùndùn tó máa lọ́rin láyùn àwa la ní gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ kábàá ṣe ń bẹ ní ìkápá iléeṣẹ́ ìbílẹ̀ rédíò mọ́ ń bọ̀ náà. torí gbogbo ayé tọ́lọ́run ní gbogbo tó bẹ́ẹ̀ níbẹ̀ tọ́lọ́run ní gbogbo ayé tọ́lọ́run ní gbogbo tó bẹ́ẹ̀ níbẹ̀ tọ́lọ́run ní. ìyanu rẹpẹtẹ oríṣiríṣi gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ tọ́lọ́run ní gbogbo ayé tọ́lọ́run ní gbogbo tó bẹ́ẹ̀ níbẹ̀ tọ́lọ́run ní. tó bá lànà àdọ́kọ̀ wà á bá kan bá tún láyẹ̀ wò bá tún bá kan gbogbo ayé tọ́lọ́run ní gbogbo tó bẹ́ẹ̀ níbẹ̀ tọ́lọ́run ní. ìyanu rẹpẹtẹ oríṣiríṣi gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ tọ́lọ́run. ẹ wo mi ò ní àkókò tí mo fẹ́ gbà wá jùjùjù lórí ètò tèmi kágbó orí ètò ọ̀hún náírà bájì gan ẹ̀yin aráalé mo bẹ̀ yín mo rọ̀ yín pé ètò tá a gbé wá lórí ètò tèmi yìí kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ kẹ́ ẹ bá wà dá sí ètò ọ̀hún torí ọ̀rọ̀ balẹ̀ kan baálé yóò kéré jẹ́ mo jòkóò mi tẹ́ ẹ bá ní òní kàn mí ọlọ́run kó ṣe ọ̀rọ̀ tí wọ́n gbé lẹ̀ yìí èmi kọ́ ní bá rí ó ṣe wá kàn mí
ìjà mẹ́rin tí ó kàn tí ó padà wá kàn wá ńlá fún mọ́ sọ pé aburú ò ní kàn mí aburú ò ní kàn gbogbo olólùfẹ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò àti pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn ẹ̀bùn ọlọ́run lára Adékúnlé Àyànfẹ́ ọmọ ajé ọmọ tí yín náà mọ̀ pàdé aláàánú ẹ ò ní sórí ibú ẹ̀ sì ní gbé sọnù bí ó ṣe bí ọmọ èyí tí a gbọ́ lè rí ó dàbí ọ̀rọ̀ ápùlì kan ló kọ rẹ̀ jẹ́ Máyọ̀wá àákùnrin tá a wí yìí èèyàn pàtàkì láwùjọ ni Máyọ̀wá ń sọ pé ọmọ bíbí ìlú Ìbàdàn ni òun àmọ́ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ máa wò pé sọ́mọ ọmọ gọ̀gọ̀gọ̀ títí kó sọ lé ìyá àbí bàbá ẹ̀ nù àbí àmọ́ wáyé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbí táwọn wí òye Máyọ̀wá dàgbà ọ̀rọ̀ tó fi tó alẹ́ tì ní pé ká dákun ká dábọ̀ o ká fi gbà ó nímọ̀ràn àpè Máyọ̀wá ní kí ni tẹ́ ẹ fi abàyè sọ àwọn tí wọ́n lọ́gbọ́n tí olóye ń bẹ́ ń kalẹ̀ tí wọ́n bá a dá sí ọ̀rọ̀ yìí Máyọ̀wá ń pè ọ̀tọ̀ ní àwọn òbí tí wọ́n tọ́ òun dàgbà àmọ́ ọjọ́ kan òun kàn dráìfù kọjá ní àdúgbò tóun ti dàgbà náà kí n bá sẹ́wọ́ bọ̀dá ẹ̀dúró ló ń bá páàkì mọ́lẹ̀ pé sí òsì àbí táyà jò ní àbí kinní kan àbí kinní kan lẹ́bàá ní ọ̀nkú ẹ̀ máa bọ̀ ọ̀rọ̀ ń bẹ tá a fẹ́ bá yín sọ ló ń bá jókòó pé òpè ní sọlá wọ́n sọ̀rọ̀ fún Máyọ̀wá ńjọ́ náà lọ́hùn-ún mò ń bọ̀ náà. Ṣí payá kí Fẹ́mi máa sọ̀rọ̀ kí lè rí mú délé yá kí fojú mi ríran. Ọkọ mi ṣí payá kí Fẹ́mi máa sọ̀rọ̀ kí lè rí mú délé. Ẹni bí ọkọ mi ìwọ ni mo fẹ́ rí nǹkan tó rẹwà kò yọjú sí ni tó bá yọjú tó tí o bá wúyọ kí la fẹ́ ṣe sí i. wọ́n pe Máyọ̀wá jókòó wọ́n nà bẹ́bẹ́bẹ́ pé wọ́n fetí gbọ́ ìyàwó ọ̀rọ̀ a sì mọ̀ pé tí ọmọ bá bá ìtẹ́lẹ́dẹ́ ni kó bá àrọ́ bá ń bá ìyáláyà àtàn wọ́n ní Máyọ̀wá wò ó àwọn òbí tó rò pé wọ́n tó dàgbà ìyá wọn kọ́ náà ṣe ìyá àti bàbá rẹ o Máyọ̀wá ní áwù ọ̀rọ̀ kọ́ nígboro ẹnu láwọn òbí tí wọ́n bí mi tí wọ́n rè mí láti iléèwé àkọ́bẹ̀rẹ̀ dé girama mo ṣe bẹ́ẹ̀ títí mo dé yunifásitì mo kàwé mo gboyè mo sì jọba mo di medical doctor ẹ wá ń gbé àkíyèsí àwọn òbí ọ̀hún ní bí mi ẹ jẹ́ kó là kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là áwù ẹ̀yin èèyàn ẹ sáà fẹ́ràn kẹ́ ẹ mọ́ ba àyàn jẹ́ ẹ dákun ẹ̀yìn àwọn kan ní bí mi àbí sẹ́yìn lẹ wá bí mi lọ́mọ ni. wọ́n ní kí Máyọ̀wá jókòó kó fàpèrè tẹ́ pé nǹkan ń bẹ lẹ́yìn máa dómi ìṣó ẹ̀ ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjé wọ́n nílẹ̀ yìí làwọn wà kí Máyọ̀wá tó dáyé tó túmọ̀ sí pé kí wọ́n tó bí Máyọ̀wá ìlú yìí làwọn wà. ó wá jókòó ó fẹ́ fetí gbọ́ ìyàwó ọ̀rọ̀ gẹ́gẹ́ bí òwe àwọn àgbà tẹ́ pé odò tó má dojú èèyàn kún ò lè gbé èèyàn lọ
ilẹ̀ tó bá dojú ẹni sí òkun gún rẹ̀ ọ̀sẹ̀ kò ṣòro rìn. Máyọ̀wá jókòó ó fẹ́ fetí gbọ́yàwó ọ̀dì ọ̀rọ̀. Wọ́n ní nígbà kan lọ́hùn-ún ọmọbìnrin kan wà tí máa ń jókòó sórí támáàkì, ọmọbìnrin ọ̀hún alágànná ni tá a máa fi gbogbo ẹnu pè pé wèrè 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 àti a máa ṣe gángangan. Wọ́n ní ọkùnrin kan wà lẹ́yìn ológógóró lòun a máa mú ògógóró ọ̀hún tó bá ti wá mú yóò kẹrin kése ọ̀dọ̀ wèrè yìí ni ó fàbọ̀ sí tí ó bá wèrè yìí ṣeré àjọṣepọ̀. Ṣé ẹ mọ̀ pé ńgbà míì ológógóró èèyàn àtẹ̀ntí àtọ́nígángangan ọ̀rọ̀ wọn a máa yẹra wọn torí bẹ́ẹ̀yẹn bá mu ọtí ọ̀hún tá a máa sọ̀rọ̀ lẹ́nu bí wèrè ńgbà míì. Ó ti di ẹni àkọsílẹ̀ láàrin ẹgbẹ́ àti ọ̀rẹ́ ojúlùmọ̀ náà ò pé ẹjọ́ máa ṣe tiẹ̀ lọ ní tó kọ tí ó máa ṣe ń tiẹ̀ nu. Arákùnrin tí wọ́n mú ògógóró yìí gbogbo ìgbà ni wọ́n ń bá wèrè yìí ní àjọṣepọ̀. A sì mọ̀ pé kinní kan ní bẹ̀rẹ̀ yìí máa dómi ìṣó ọ̀rọ̀ ọ̀hún wá doyún láàrin òun àti wèrè. Wèrè ò sì mọ bí wọ́n ti ń ṣẹ́yún. Ó ru oyún ọ̀hún oṣù kìíní oṣù kejì tẹ́ dórí oṣù kẹsàn-án. Àmọ́ nígbà tí wèrè ti ń bẹ nínú oyún ẹ̀ ń bá láṣọ ẹ̀ ń lóúnjẹ ńlé ẹ̀ ń lò ó lọ ní ẹ̀ fi mọ́ ta wèrè ọ̀hún lọ́rẹ. Àmọ́ àwọn kan wà ní pàtó tí wọ́n máa ń gbé mọ́tò jíìpù bọ̀gìnì wá fún wèrè yìí ní nǹkan ẹ̀bùn bíi kí wọ́n bá ṣe oúnjẹ kan sínú kúlà bíi kí wọ́n gbàsọ̀ wá mílò bọ́ǹfìtà mílíìkì ọlọ́pẹ àìmọye àwọn nǹkan míì ni wọ́n ń kó fún wèrè yìí pé kó wọ́n fi ṣètọ́jú ara ẹ̀. Kódà wọ́n ní wọ́n máa kó oògùn wá fún wèrè ọ̀hún. Bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí Máyọ̀wá jókòó lẹ̀. Wọ́n ní ọjọ́ ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù, ìgbà ń gorí ìgbà, wèrè ọ̀hún bímọ ọ̀hún jọ́ náà lọ́hùn-ún. Ó bímọ òun ní àfẹ̀mọ́jú. Ní ìgbà tílẹ̀ máa wọ́n àwọn rí i pé gbogbo omira ìjẹ̀gàn nǹkan tí máa ń bá ọmọ wáyé ń bẹ́ ńlẹ̀ yẹ́mọ́yẹ́mọ́ àwọn làwọn súgbà wèrè yìí. Ẹni tó máa gé ìwọ́, ẹni tí ó wẹmọ, ẹni tí ó ṣègbàṣègbà. Nígbà tó tọ́jú wèrè àtọmọ rẹ̀ tán wèrè ní kábọ̀ ń gbọ́mọ tòun wọ́n gbọ́mọ yìí fún wèrè padà. Ọmọ ọ̀hún jọ́kùnrin jọ́kìnní àná. Àwọn tí a máa ń gbé jíìpù wá yìí àwọn náà wá mọ̀ pé wèrè ọ̀hún ti bímọ. Wọ́n kẹ́bùn wọ́n kó oúnjẹ wọ́n kówó fún wèrè ọ̀hún. Ẹ kú ewu ọmọ Ọlọ́run ó wò yóò dá a sí. A sì mọ̀ pọ́lọ́wọ́n bá mi òkè ní wo ọmọ wèrè. Àmọ́ bí wèrè ọ̀hún ṣe máa ń tọ́jú ọmọ ọ̀hún jẹ́ kàyéfì. Wọ́n ní ìgbà mi wèrè agbọ́mọ báyìí yóò dorí ọmọ ọ̀hún kodò. Ìgbà mi yóò lo apá ọmọ ọ̀hún. Ọmọ kókó tí ò tí ì mọ sọ̀rọ̀ a máa mú pankẹ́rẹ́ yóò sì máa na ọmọ ọ̀hún. Kí ni wèrè mọ̀? Àwọn ọ̀wà tí wèrè yìí ń wò yìí náà ń wò pé eléyìí yóò pọ̀ mọ́jọ́ kan kó má di pé yóò mú kándù yóò tàn sí kándù bá yóò sì fi máa ra ọmọ láà pé òun bá a ṣe é ni. Àwọn tí wọ́n máa ń gbé jíìpù wá ìbá wò pé tọ́ àwọn òkú tí ìbí kankan rí, ọlá ń bẹ, owó ń bẹ, bẹ́ẹ̀ ipò ń bẹ, àwọn sì mọ̀ ọ̀yàn. Àwọn ní wọ́n gbọmọ lọ́wọ́ wèrè ọ̀hún jọ́kìnní àná láwọn tí wọ́n ń tọ́jú wèrè ọ̀hún náà tọ́jú wèrè bẹ́ẹ̀ náà tọ́jú ọmọ ọ̀hún. Àbí ní táwọn wí òye. Àmọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wèrè ọ̀hún a máa sọjí a máa wè kọ́ọ̀pù. Ó mọ ibi tí wọ́n ń gbé. Yóò lọ sí àwọn olówó yìí. Yóò máa pariwo pé ẹ bá ń gbọ́ ọmọ mi o. Ẹ bá ń gbọ́ ọmọ mi. Ẹ bá ń gbọ́ ọmọ mi. Ní gbogbo ìgbà tí wèrè bá ti ń pariwo pé ẹ bá ń gbọ́ ọmọ mi, àwọn olówó yà sì bọ́lẹ̀. Wọ́n á kó oúnjẹ, wọ́n á káṣọ, wọ́n á mówó. Wọ́n fi ta wèrè ọlọ́rẹ̀ pé kó sáà mọ̀ bá tiẹ̀ lọ. Bẹ́ẹ̀ tí máa ń ṣeré.
ìgbà tí wèrè yìí pé ọmọ ọdún tó gbé bí ọmọ oṣù méje àbí táwọn wí òye ó tún padà wọ́n lòun fẹ́ gbọ́mọ tòun gbé ẹ bá ń gbọ́mọ mi ṣe àwù ẹ bá ń gbọ́mọ mi. wọ́n tún kọ́ sọ fún wèrè yìí wọ́n kówó fún wọn fún lówó wọ́n kódà wọ́n tún bu oúnjẹ tí wọ́n sè lé fún wèrè ọ̀hún jọ́nà lọ́hùn-ún. ìgbà tí wọ́n bu oúnjẹ ọ̀hún fún wèrè àwọn tí wọ́n máa rí wèrè ọ̀hún ní támáàkì wọ́n láwọn rí wèrè ọ̀hún níjọ́ náà lọ́hùn tó kó aṣọ àtowó àtòúnjẹ tí wọ́n bù fún kúlà fún wọ́n rí níjọ́ náà lọ́hùn-ún. àfẹ̀mọ́jú ọjọ́ kejì tí wọ́n jì í kí ni tó ṣẹlẹ̀ gangan pàtó mò ń bọ̀. kọ́tọ́ ẹwà ò yọjú sí ni tó bá yọjú tán tí ò bá wòyàn kí la fẹ́ ṣe sí i. mo lówó òde mo lọ́lá òkun ipò tani kóòtù ìfẹ́ ọba rí tẹ̀ tó bá kọlù wọn kò ní lè dáná ẹ̀ ṣe àgbàlagbà tọrọ fẹ́ bá mú àdọmọdé. mo sọ fún yín pé lórí ètò tiwantiwa lórí ètò ìbílẹ̀ rédíò ti UK tá a fi kalẹ̀ sí ẹ láǹfààní àti polówó èyíkéyìí ọjà yín tẹ́ ẹ fẹ́ kájú òbúgbàjẹ́ ń bẹ̀. yálà ọjà tẹ́ ẹ ti ń tà tẹ́lẹ̀ àbí tẹ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ tẹ́ ẹ fẹ́ kájú òbúgbàjẹ́ kàn sí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò bá a ti ń ṣètò yìí ẹ láǹfààní àti tún sórí YouTube wẹ́bsáìtì wa ẹ tẹ www.ibileradio.com ẹ mọ̀ wò wá kedere tẹ́ ẹ mọ̀ gbọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí bákan náà lẹ láǹfààní àti máa wò wá kedere lórí YouTube yín ẹ sọ̀scribe fún èyíkéyìí àwọn ètò wa tẹ́ ẹ mọ̀ gbọ́ nínú òjọ̀kan lórí Instagram à ń bẹ́ẹ̀ Twitter àgbẹ̀yìn ẹ ṣáà ti tẹ ìbílẹ̀ rédíò à ń bẹ́ẹ̀ gbogbo ọdún gbogbo ọgbà káàkiri àgbà ńlá ẹ̀ náà ti ń gbọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa TV tá a kàn sí UK. ẹ wò ó ìgbà tí àfẹ̀mọ́jú fẹ́ mọ́ kí ni tẹ́ ẹ bá ń bẹ̀ kí ni tí wọ́n bá ń bẹ̀ kí ni tó ṣẹlẹ̀ gangan pàtó. òkú wèrè ọ̀hún ni wọ́n bá ń gilede lórí támáàkì tó ti sọ ọlọ́run ọba mi òkè nípè ń bẹ̀. a ti mọ̀ pé òkú wèrè òkú ìjọba ní àwọn ìjọba gbé òkú ọ̀hún palẹ̀ mọ́ sí bí wọ́n ti sin òkú ọ̀hún. láti ìgbà ọ̀hún ni wọ́n ti ń tọ́jú ìwọ tó jẹ́ Máyọ̀wá yìí. àmọ́ nú àyẹ̀wò táwọn gbókú ọ̀hún àwọn káńsù táwọn gbé òkú ọ̀hún tí wọ́n ṣe ni pé májèlé ń bẹ nínú oúnjẹ tí wèrè ọ̀hún jẹ pé májèlé ń wèrè ọ̀hún jẹ èyí tó lọ́wọ́ bá mi òkè nípè. gbà wọ́n débi òkú ẹ̀ wọ́n bójú àdá wọ́n bójú ìbọn ń bẹ̀ àmọ́ òkú ẹ̀ gangan náà bá ń bẹ̀. wọ́n ní Máyọ̀wá àwọn tó ń wò bí olóore rẹ yìí tó gbà ọ́ ní ń tọ́jú rẹ dàgbà àwọn gangan ní ṣekú pàyà rẹ jọ kìíní àná gbà tó wà pínísí lọ́mọ ọwọ́. Máyọ̀wá ń gbomi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ báyìí ni pé etí wo ní báyọ̀ gbọ́rù nǹkan báyìí ìbànújẹ́ wá sórí àgbàkodò ṣé ti ìtàn tí ò tiẹ̀ tí ìgbọ́rí pé wèrè onígángan ló bí òun lọ́mọ ni àbí ti pé àwọn tí wọ́n ṣètọ́jú òun dàgbà tí wọ́n tọ́ òun dé ibi ọlá débi ọlà ní ẹ̀ṣẹ̀ kúpa wèrè ọjọ́ kìíní àná tó jẹ́ ìyá tòun. ọ̀rọ̀ òun wọ́n tójú sú Máyọ̀wá ọmọ òmójú orí ìyá ẹ̀. ẹ sì mọ̀ pé ilẹ̀ Yorùbá táburú máa ń ṣe ọmọ tá máa ní gbódìgbà tó máa tó dórí orí ìyá ẹ̀ ìyá gangan tó bí ọmọ ọ̀hún orí gangan ni ó gbọ́dọ̀ lọ sí. kò kálágbàtọ́ kò kálágbàwò. ọ̀rọ̀ wọn dórí ìta kò yé mi báyìí inú ń bí Máyọ̀wá ó tún tó òkè fojú gbà pé irú nǹkan báyìí ní í ṣẹlẹ̀. àwọn tí ń bẹ́ńbẹ̀ wá pẹ̀tù sí lọ́kàn pé Máyọ̀wá ọ̀rọ̀ ní bẹ́ńlẹ̀ tá a fi tọ̀ létí yìí
ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni àmọ́ tá a bá sọ báyìí kọ́ má di pé ìgbà tá a bá do ibi ọ̀gbá ń rè a ò ní ibi dé sí láfi ní á pè ọ́ ká fi tó ọ létí pé nǹkan báyìí ní ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ọ̀hún. Inú ń bí Máyọ̀wá pé àṣé ojú ò ṣe fi mọ ìwà ẹ̀dá ọ̀rọ̀ ọ̀hún á ta kókó sójú Máyọ̀wá báyìí kò mọ ohun tí ó ṣe. Àwọn tí a pè jókòó tí wọ́n sọ fún wọn ní lẹ́yìn ẹgbẹ́ lọ́gẹ́ẹ̀tù jẹ́ ìwọ̀n mọ́lé ó yẹ wèrè ní ìyá ni ìyá èèyàn tẹni tẹ̀kísà ń ta àtàn. ṣé ẹ sọ pé wèrè ò lóògùn ni àbí wọ́n ní wèrè ò ní níwòsàn? àǹfààní ń bẹ tó bá yẹ kí wèrè ọ̀hún ò tí ì kú kó ti dẹni tí ń gbádùn báyìí tó mọ wò bí ìyá. Máyọ̀wá o lọ́rẹ̀ẹ́ tiẹ̀ mọ́lé oje. Máyọ̀wá ń somi lójú ṣòròṣòrò omijé ń bọ́ lójú Máyọ̀wá pé láti ìgbà yìí wá àṣegèsè àwọn tí òun ń wò gẹ́gẹ́ bí òbí òun gangan náà ṣe òbí òun náà wà òun wá sílé ayé. ètí wò ní báyàn gbọ́ pé òbí tó bí èèyàn gangan tẹ́ ń tọ́jú èèyàn àwọn náà ní ṣokùnfà bí wọ́n ti pa ìyá òun. àbí ní táwọn wí òye ẹ dákun ẹ̀yin ará ilé Máyọ̀wá ń bẹ lóríta kò yé mi báyìí kò mọ tó kù tí ó ṣe inú ọ̀rọ̀ ọ̀hún tí ń bẹ ńlẹ̀. abẹ́yìn arọ̀ yẹn bá a dá sí ètò ọ̀hún o kí ni tẹ́ ẹ lérò pé kí Máyọ̀wá ó ṣe sórí tí ń bẹ ńlẹ̀ yìí. ṣé kí Máyọ̀wá fọ̀rọ̀ fọlọ́wọn ọba mi òkè kó wò pé bó ti wò lọ́wọ́n ọba mi òkè ní sọlá àbí kí ni tẹ́ ẹ lérò pé kí Máyọ̀wá ó ṣe sí ìdí bẹ́ẹ̀ yìí. àìsàn ni mo ní kò lókun. ẹ bá dá sí ètò ọ̀hún nọ́mbà tẹ́ ẹ máa pè sí ń bẹ ńlẹ̀. ẹ jẹ́ ká ojúlẹ̀. a fẹ́ wọlé agbára ká polówó ọjà díẹ̀ ń bẹ. Dr. Dollar Entertainment. àtọ́tọ́ àdéhùn òjò balẹ̀ dá ṣíàṣíà eku ló gbọ́ kó sọ fún tọkọ káàdì ó gbọ́ kóró fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni ó gbé iléeṣẹ́ Alhatik Travel and Tour Limited hajj and umrah service tá a bẹ́ẹ̀ ìrìn àjò ìrọ̀rùn láti Nàìjíríà lọ sí Mẹ́kà àbí umrah Nàìjíríà tàbí Jerusalem wà láìdára ìrọ̀rùn ló bá dé o ẹ̀ṣẹ́ àti kò sí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Alhatik Travel and Tour Limited lẹ́sẹ̀kẹsẹ̀ lè máa ìrìn àjò ìrọ̀rùn yín láì ní sẹ́wù àjẹkúlẹ̀ òfin ọmọ ajé mo fò nǹkan ìparí mo fò tẹ̀lú ká. ẹ wo àwọn kò sí láwùjọ ẹwà májàgbọ́ kò sí níbẹ̀ iléeṣẹ́ Alhatik Travel and Tours Limited we have government approval kódà wọ́n tún fò tẹ̀lú. ẹ̀jẹ̀ gidi wọ́n já yín sí gidi kan gbogbo àwọn ẹrù yín kẹfẹ́ kó ìrìnàjò pẹ̀lú Alhatik Travel and Tours Limited gbogbo ẹ̀ wọ́n máa gbé pẹ́rẹ́pẹ́rẹ́ o wọ́n máa kò máa gbọ́ no service failure no promise and fail. ẹ kò sí wa lórí iléeṣẹ́ wa 95 Lagos Abeokuta expressway beside Ocean Team Filling Station Autem Alakuko bus stop Lagos State Nigeria. ẹ̀rọ ẹ̀ lọ́wọ́ ní 08059956934 tàbí 08023314359. ẹgbẹ́ wa ni òpò lẹ́rìí kí àbọ̀lọ́wọ́gbọ̀n promise and fail. Alhatik Travel and Tours Limited save journey o. ẹ káàbọ̀ padà bó ti járe iléeṣẹ́ Alhatik Travel and Tours Limited àwọn náà máa ń ṣètò Mẹ́kà fún èèyàn nírọ̀rùn bóyá ẹ fẹ́ rìnrìn àjò Mẹ́kà láti Nàìjíríà lọ sí èyíkéyìí orílẹ̀-èdè mímọ́ Ọlọ́run ọba mi àwọn náà máa ń ṣètò ọ̀hún fún èèyàn nírọ̀rùn ló máa já sí iléeṣẹ́ Alhatik Travel and Tours Limited. ẹ bá wọn dòwò pọ̀ lẹ́nìí kẹ́ ẹ mọ̀ pé débẹ̀ kọ̀ǹfàmù ni ọ̀rọ̀ rẹ o ẹ̀yin aráalé
ọ̀rọ̀ rèé ẹ̀yin ará ilé mo sọ fún yín pé lórí ètò wa ètò yín ètò bójú ẹnu awí a ò ní èrà tí ò lọ́mọ nú èyí tá a bá gbé lẹ̀ lábẹ́ yìí kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ kẹ́ ẹ bá wa dá sí. torí ètò tá a gbé lẹ̀ yìí lábẹ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ọ̀hún ètò tó jojú ń gbèsè táyé ń fẹ́ràn táyé ń fẹ́ ni iléeṣẹ́ ìbílẹ̀ tá a ti gbé lẹ̀ náà iléeṣẹ́ ọ̀hún iléeṣẹ́ tó yẹ pé kò ṣe fọwọ́ sẹ́yìn láàrin àwọn iléeṣẹ́ sọ̀wọ̀sọ̀wọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ nọ́mbà tẹ́ ẹ máa pè sí rèé 08134642551 ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí nọ́mbà tẹ́ ẹ pè sí kí ni tẹ́ ẹ fẹ́ kí Máyọ̀wá ṣe sí ti ń bẹ́ẹ̀lẹ̀ yìí ṣé kí Máyọ̀wá ó sùn àwọn tí ń tọ́ dàgbà sí kóòtù nípa ọ̀nà pàyà òun ni àbí kó gba ká mú pé bó ti wọlé wọn bá mi òkè ní sọlá èèyàn ò ní gbọ́ kẹ́lẹ́gbẹ̀yẹ̀ kan ló pàyà òun kínú rẹ̀ ó dùn àbí tí mo wí òye tani tó máa gbọ́ pé èèyàn báyìí báyìí ló pàyà ẹ̀ tínú ẹ̀ máa dùn Máyọ̀wá ní ìdìrànlọ́wọ́ ẹ̀yìn ara àlẹ́ báyìí kí ni tẹ́ ẹ lérò pé yẹ kí Máyọ̀wá ṣe sí ti ń bẹ́lẹ̀ nọ́mbà tẹ́ ẹ pè sí rèé o 08134642551 nọ́mbà yìí ni kẹ́ ẹ pè sí kẹ́ bá dá sí ètò tí ń bẹ́lẹ̀ yìí kí ni tẹ́ ẹ fẹ́ kí Máyọ̀wá ṣe à ń bọ̀ àti ìdè. Say they call me like Tanana. Every day ni mo kọ́ mi, Olúwa kún bless my hustle. Every day ni mo tẹ bá mọ́ ṣe dem go sign the boy. Body where this thing be, ayé yìí na tán báyìí tán. Lásìkò mi bá tó, àbẹ̀sí náà ló sọ́kọ̀. Sálàyé máa bá kàdà àdá, orí burúkú bá tún ṣe ẹ̀gbẹ́. Ṣebí na pẹ́sì bá ń jẹ́ sí bàṣà, Olúwa níbo lójú lọ́rọ̀ ayé. Káláyé má pa kàdà àdá, orí burúkú bá tún ṣe ẹ̀gbẹ́. Ṣebí na pẹ́sì bá ń jẹ́ sí bàṣà, Olúwa níbo lójú lọ́rọ̀ ayé. Mo ń retí ìpè yín lórí ètò kẹ́ bá a dá sí ti ń bẹ ńlẹ̀ yìí àròjọ́ músolókùn àní gbà wá ní àkókò tó pọ̀ jù ní orí ètò lénìí a ò ní gbà wá ní àsìkò tó pọ̀ jù kí ni tẹ́ ẹ lérò pé kí Máyọ̀wá ó ṣe sí ti ń bẹ ńlẹ̀ yìí ṣé àwọn tí wọ́n pẹ̀ tí wọ́n tọ́ dàgbà ṣé kó tì wọ́n sí kóòtù nípa àwọn pàyà òun ni àbí kó fi wọ́n lẹ̀ kó fi sọ̀sùn kó fi para kó fi ṣe sóònú ẹ̀kú àmúmọ́ra ni torí Máyọ̀wá ń bínú báyìí ó ń bẹ ní oríta kò yé mi mọ́ tẹ́nítẹ́ní tẹ̀kísà ń ta àtàn ìyá èèyàn nìyá èèyàn kò sí bó ti lè wù kó jẹ́ tẹ́ni tó bí èèyàn náà ni ó máa jẹ́ ìyá èèyàn kí ni tẹ́ ẹ lérò pé yẹ kí Máyọ̀wá ṣe sí ti ń bẹ nílẹ̀ yìí Máyọ̀wá ní ìdìrànlọ́wọ́ yín ẹlẹ́gbọ̀n ẹ pè sórí 08134642551 ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí 08134642551 oníkẹ́ pèsè èyí tá a múlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá àwọn kan pè mí lẹ́yìn ọ̀rẹ́ yìí pé nẹ́tíwọ̀kì ò jẹ́ káwọn ráàyè pè wọlé sórí láì ọ̀hún la fi ní kẹ́ ẹ pè báyìí sórí eléyìí bóyá eléyìí náà máa tún lọ lẹ́nìí kẹ́ ẹ pè wọlé ẹ bá dá sí ọ̀rọ̀ ọ̀hún kí ni tẹ́ ẹ lérò pé yẹ kí Máyọ̀wá ó ṣe torí ẹ̀ nígbèsí ayé yìí bẹ́ẹ̀ èèyàn bá ń hùwà kó máa mọ̀ pé kinní kan ń bẹ tẹ́ pè ní ẹ̀san àṣepamọ́ ò dẹ̀ sí àṣegbé ò sí àṣepamọ́ ló wà jẹ́ ṣe kinní kí n dàbí ọgbọ́n èèyàn ò kúkú mọ̀ kí mo ṣe kinní ọ̀hún ò ta fà sókè yìí dóbo orí bàbá láwọn ọba mi ò bẹ́ẹ̀ ò bá wò láwọn ọba mi ò ní rí ọ ní ìdá òwílẹ̀ yìí àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti wúrú ìwà yìí káàkiri nínú àwùjọ wa ẹlòmíì kì í ṣeré ìta àwílẹ̀ ló gbà wúrú wa tiẹ̀ ọ̀nà míì tó yàtọ̀ ní gàbádáyà ló ti gbàṣẹ́rú títí ẹ̀ lọ́hùn-ún
àmọ́ àríṣe láríkà àríkà ń bàbá rẹ̀ gùn ń dé èèyàn bá ṣe dandan ni kó gbélé ayé gbẹ̀san. má mutí má mu sìgá lọ́wọ́ ọba mi òkè lọ́tí tí ó mu. má ṣe ṣìnà mẹ́yìn àlè sọ́lọ́wọ́ ọba mi òkè níyàwó ẹnìkankan wá gbà bí. ṣebí nítorí èmi àti náà ní fi sọ pé ẹ yàgò fẹ́ yìí ẹ má tọwọ́ bẹ léyìí ẹ sáfẹ́ léyìí ibi ni ẹ yà sí ibi ni ẹ má rìn sí. torí nǹkan kan bẹ tí wọ́n ń pè ní ẹ̀san. ẹ̀san lè rè wà tí èèyàn bá wù téèyàn ó kà bẹ́ẹ̀ kàgbálùmọ̀ lórí igi. èmi ò sí ń bẹ̀ òun ò sọ pé àwọn arábìnrin ọ̀hún náà pàyà Báyọ̀wá ẹ̀ mọ̀ sí mi gbọ́ o. àmọ́ àwọn tí wọ́n wà nínú ọ̀rọ̀ wọn jẹ́ kó yá pé oúnjẹ tó jẹ gbẹ̀yìn májèlé ń bẹnu oúnjẹ ọ̀hún. oúnjẹ ọ̀hún sì ló ṣekú pa wèrè jọ́kìnní àná. òkú tí a bá lẹ̀ tán bójú ọgbẹ́ pé wọ́n fún un ní ìbọn lórí. òkú tí a bá lẹ̀ tí àbójú ọgbẹ́ pé wọ́n sá aládàá àbí wọ́n gún lọ́bẹ àbí wọ́n fún un lọ́rùn. wọ́n wá ṣàyẹ̀wò wọ́n rí i pé májèlé ló jẹ tẹ́ gbẹ́mìímì tẹ́ ìjọba wọn bá mi òkè nípè. ta ló fún wèrè ní májèlé? níbo ni májèlé ọ̀hún ti wá? oúnjẹ wo gan pàtó ni wèrè ọ̀hún jẹ tó fa májèlé? ẹ̀yà alẹ́ ẹlẹ́gùn ẹ̀dàgbà pè sórí 081346425 nọ́mbà ẹni kẹ́ ẹ pè sí kẹ́ bá a dá sí ètò ọ̀hún. kí ni nǹkan gangan tẹ́ ẹ lérò bóyá kí Máyọ̀wá ó ṣe kí Máyọ̀wá ó gbà á bí àgbélébù tiẹ̀ kó máa gbé káàkiri pé ó ti happen bẹ́ẹ̀ náà. kó gbójú ń bẹ̀ kó gbalẹ̀ agbójú pé kò sí tí ò kí ṣẹlẹ̀ ní abẹ́ ọ̀run. àbí àwọn tí wọ́n ṣètọ́jú ẹ̀ dàgbà tó fi di tó dà lókè pẹ̀ kó tì wọ́n kóòtù pé ẹ wò ó wọ́n kàn fojú dé èèyàn ní o. aburú bẹ́nu wọn ó lé ní ẹgbàágbẹ̀rún kó tì wọ́n kóòtù. à ń retí pé yín à ń bọ̀. àsìkò ní gbogbo nǹkan rẹ̀ remember those people wey I see make you no go fall carry from nobody àsìkò ní gbogbo nǹkan rẹ̀ remember those people wey I see make you no go fall I am grateful I'm ìlú ajé ni wọ́n bí mi sí. Boys dey hustle, boys no dey rest. We dey suffer and still keep on smiling. Money no fit find me come out so I gotta hustle to make my pay. Olúwa send my effort to me o. Lord of mercy open my way. Time wait for me àsìkò ní gbogbo nǹkan rẹ̀. à ń retí ìpè yín. ẹ má gbàgbé iléeṣẹ́ Fabrics Nífẹ̀mí Fabrics àwọn náà taṣọ gbàlódé èyíkéyìí àǹkárá tẹ́ bá fẹ́ rà. ìdágbé òrìn náà ni wọ́n fún wa iléeṣẹ́ Nífẹ̀mí Fabrics àwọn náà gbàsọ ọ̀hún lẹ̀. wọ́n jẹ́ ọ̀gá pàtàkì tí a máa ń ṣagbátẹrù ètò bójú ẹnu àwí lábàáyé iléeṣẹ́ ìkànnì ti ìbílẹ̀ rédíò Tiwantiwa Mìtì ti UK láfikalẹ̀ sí. bóyá ẹ fẹ́ ra àǹkárá léèsì nínẹ̀ léyìíkéyìí aṣọ tẹ́ ń wọ̀ tó jẹ́ fọ̀páwọ̀n tẹ́ ẹ fẹ́ tó jẹ́ quality tó jójúlówó ẹ kàn sí iléeṣẹ́ Fabrics Nífẹ̀mí Fabrics àwọn ni wọ́n ń ta aṣọ tó jojú ń gbèsè tí ààyè ń fẹ́. mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ bá wa sọ sí ìdí ń bẹ ńlẹ̀ yìí. bákan náà ni aláǹfààní máa ń sọ màá tún máa sọ pé ẹ bá wa dòwò pọ̀ lórí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò Tiwantiwa kábàáyín gbé tiwa lárugẹ. káfi tiyín gbé tiwa tiyín lárugẹ káfi tiwa náà gbé tiyín lárugẹ kó wá rò pọ̀ kó wọnú ara wọn. káfọ̀ túnwọ̀tún káfọ̀ òsìwòsì lọ́wọ́ fi ń mọ àbá ìpolówó ọjà yín tí ó dùn tí ó láàrin tí gbogbo kan sí. ẹ láǹfààní àti kàn sí Ajékúnlé Àyànfẹ́ ọmọ Ajé bóyá ẹ fẹ́ sọjọ́ òbí ẹ fẹ́ kábàáyín kéwì sórí ọjọ́ òbí yín àbó ní nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe bíi surprise package àbẹ́fẹ́ ṣe MC sí pátì èyíkéyìí tó wù ní tẹ́ ẹ fẹ́ ṣe
ẹ kàn sí Ajékúnlé àyànfẹ́ ọmọ ajé àbá ń ṣe ọlọ́run ọba ọ̀kẹ́ ó sì fún wa ṣe nọ́mbà tẹ́ ẹ máa pèsè fẹ́ẹ̀tò tí ń bẹ ńlẹ̀ yìí kẹ́ bá a dá sí kí ni tẹ́ ẹ fẹ́ kí Máyọ̀wá ṣe báyìí ń bẹ ní oríta kò yé mi lọ́ọ́lọ́ báyìí kò mọ tó kù ní ọ̀rọ̀ ẹ̀ kò sì mọ tí ó ṣe kí ni tẹ́yìn wá lérò pé kí Máyọ̀wá ṣe sí ti ń bẹ ńlẹ̀ yìí ṣé kò fi àwọn tí wọ́n tọ́jú ẹ̀ láti gbà títí ń bẹ ní rèwerèwe kó fi wọ́n lẹ̀ kó mọ wòye ọlọ́run ọba mi ní àbí kó tì wọ́n kóòtù ẹ pè sórí 08134642551 mo ń bọ̀ ná ẹ jẹ́ n polówó ọjà díẹ̀ sí i. Dr. Dollar Entertainment. Àtọ́tọ́ adẹ́rẹ́ òjò balẹ̀ dá ṣíàṣíà eku ilé ọgbọ́n kó sọ fún tọkọ káàdì ọgbọ́n kọ́rọ̀ fún bẹ́ẹ̀. Bẹ́ẹ̀kì ni ó pé iléeṣẹ́ Alhatik Travel and Tour Limited Hajj and Umrah service tá a fẹ́ ìrìn àjò ìrọ̀rùn láti Nàìjíríà lọ sí Mẹ́kà àbí Umrah Nàìjíríà tàbí Jerusalem wà láìdára ìrọ̀rùn ló bá dé o. Ẹ ṣáà ti kàn sí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Alhatik Travel and Tour Limited lẹ́sẹ̀kẹsẹ̀ lè máa ìrìn àjò ìrọ̀rùn yìí láì ní sẹ́wù. Àjẹkúnlé àyànfẹ́ ọmọ ajé mo fò gbọ́ ìparí mo fò tẹ̀lú ká. Ẹ wo àwọn kò síláwọ̀ ẹ̀wà májàgbọ́ kò sí níbẹ̀. Iléeṣẹ́ Alhatik Travel and Tour Limited we have government approval. Kódà wọ́n tún fò tẹ̀lú. Ẹ̀jẹ̀ gidi wọ́n já yín sí gidi kan. Gbogbo àwọn ẹrù yín tẹ́lẹ̀ kó ìrìn àjò pẹ̀lú Alhatik Travel and Tour Limited. Gbogbo ẹ̀ lọ́mọ gbé pẹ́rẹ́pẹ́rẹ́ o. Bọ́mọ àgòmágó no service failure no promise and fail. Ẹ kò sí wa lórí iléeṣẹ́ wa. Láìdí river Lagos Abẹ́òkúta expressway. Beside Ocean Team Filling Station. Outem Arakukọ bus stop Lagos State Nigeria. Ẹ̀lú ẹ̀ lówó ní 08059956934 tàbí 08023314359. Ẹgbẹ́ àdó ọ̀pọ̀ lẹ́rìí kí àbọ̀lọ́wọ́gbọ̀n promise and fail. Alhatik Travel and Tour Limited save the road. bó ti jẹ́ lẹ́gbọ́ yìí ní iléeṣẹ́ ti àwọn tí wọ́n gangan iléeṣẹ́ Alhatik Travel and Tour Limited bó ti jẹ́ lẹ́gbọ́ yẹn tá a bá rẹ̀ èèyàn pè wọlé airtel àtẹ̀síṣẹ́ yín sórí tábìlì bẹ́ńlẹ̀ yìí kí ni tẹ́ ẹ fẹ́ kí Máyọ̀wá ó ṣe ká lè rí èsì lọ mú fún Máyọ̀wá ńgbà bá délé pé ọ̀gbẹ́ni Máyọ̀wá báyìí kàṣá báyìí kà òdì nǹkan báyìí làwọn aráàlú ní pé kó o mú níwà kó o ṣe bó o ló ti ṣe bó o ló ti rò báyìí gangan ni òṣèlú onígbè tí ń bẹ́ńlẹ̀ yóò gbọ́ gbogbo yóò gbà mọ̀. èèyàn ò ní fẹ́ fojú olórí ẹ̀ gúngi àwọn tí àárẹ̀ dàgbà látọ̀ ọmọ kókó dé lórí ọmọ ìrìnsẹ̀ ọmọ ọwọ́ iṣẹ́ ńlá ni ẹ sì lórí Máyọ̀wá àbí táwọn wí òye wọ́n ń rèé débi tí èèyàn ń rè èèyàn déwájú èèyàn lókè pẹ̀ mélòó àwọn èèyàn ní túrọ́gbù náà nàgànàgà káwọn tiẹ̀ dókè àgbà àmọ́láwọn ọba mi òkè ní pínpín òun wá jàjà bọ́ lọ́wọ́ pé kò sí láti kékeré píníṣí àwọn tá à ń sọ̀rọ̀ pa wọn yìí náà wọn lọ́mọ kankan lókè ìpẹ̀jù Máyọ̀wá ẹnìkan náà tẹ́ ń wojú ó wá rábà bàrábà bọ́ra páládébi ọlá àti ẹ̀ wá di medical doctor. àwọn kan wá pè pé kì í ṣàwọn òbí tó ń wò bí òbí gangan ni òbí tó bí ọlọ́mọ. ṣé àgbẹ̀ wọn pò kọ̀ bàjẹ́ fún Máyọ̀wá ni àbí ìtúsẹ̀lẹ̀ gangan ni wọ́n sọ. kí ni àmì tó dá lójú pé oúnjẹ tí wọ́n gbé fún wèrè ọjọ́ kìíní àná gangan ni májèlé wà tá a bá pèèyàn ní wèrè kí ni tí wèrè ò lè mú bọnu nígbà tí kìíní ọ̀hún bá gùn kí ni tí wèrè ò lè ṣe kí ni tí ò lè wù níwà. a ò sí ń bẹ òun ò dájọ́ ọ̀hún o àmọ́ èmi tún wò ó pé ṣé kò pọ́síbù kó jẹ́ pé nǹkan míì gangan ni wèrè ọ̀hún jẹ tó ti bọnu tó fún májèlé tí ò kì í ṣe pé oúnjẹ táwọn ará àgbègbè fúnjọ́ kìíní àná mọ́ torí wọn ò sẹ́ máa gbóúnjẹ fún wèrè yìí o
àtìgbà tẹ́tí ń bẹ nínú oyún náà ti ń gbé oúnjẹ fún wèrè ọ̀hún tẹ́ ẹ bímọ àmọ́ ń gbà tọmọ ọ̀hún pósù méje lọ́wọ́ wọn náà wò pé ẹ̀já gba kínní ìwò lọ́wọ́ arábìnrin bíbí ẹ̀kọ́ yóò kàn pánjọ́ kan ni yóò kàn síkú pa ọmọ ọ̀hún jọ́ kan ni nẹ́bà ẹ̀pù ọmọ ọjọ́ kìíní àná náà tọmọ ọ̀hún ní Máyọ̀wá tó túmọ̀ sí pé àwọn náà retí oore ńlá wọ́n retí ayọ̀ lọ́wọ́ Ọlọ́run bá mi òkè kó fáwọn náà lọ́mọ tàwọn náà fi sọ ní pé Máyọ̀wá àmọ́ Ọlọ́run ọba mi òkè ní pínpín ọ̀hún kò fún wọn lọ́mọ tó já ìbí tiẹ̀ gangan Máyọ̀wá náà nìkan ni wọ́n ń wò lójú tí wọ́n rè títí tí wọ́n rè dàgbà tó yẹ débi tó yẹ kó délé nìí èyí tó kọjú sẹ́yìn kan ó kọ ẹ̀yìn sẹ́lòmí tá a bá ní àwọn tí wọ́n fún lóúnjẹ ìpé wọn ò sẹ̀wọ̀n fún lóúnjẹ àwọn kan náà fún ní májèlé ẹjá tó gbé kúrò níbẹ̀ náà ká gbé sórí ìbòmí pé ṣé kò pọ́síbù kí wọ́n wò pé nígbà táwọn bá mú kó lókè pẹ̀ kò sẹ́ni tí ó bẹ̀ wọ́n léèrè pé ẹgbọ́n mọ wá kódà ìjọba gan fọwọ́ sí pé ẹ máa tọ́jú ẹ̀ náà ni wọ́n sọ ìjọba máa ní ká máa tọ́jú ẹ̀ náà nítorí pé wọ́n ṣètọ́jú wọ́n ṣèkẹ́ wọ́n ṣègẹ́ wọ́n ṣe kápébù àti tọ́jú ọmọ ọ̀hún dáadáa ọ̀rọ̀ ọ̀hún bẹ lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè òun ló mọ̀ ọ́n tó mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀hún tó mọ̀ òpin ẹ̀ àmọ́ tí a fẹ́ kí Máyọ̀wá ṣe gangan ni ó gbé àdórí ètò lẹ́ni pé kí ni tẹ́ ẹ lérò pé ó yẹ kí Máyọ̀wá ó ṣe sí orí èrò tí ń bẹ ńlẹ̀ yìí ọkọ mi ò tí ì yí padà Ajékúnlé àyànfẹ́ ọmọ ajé náà ni mò ń jẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ̀pọ̀ àrógún ọmọ ajé lálá ọ̀ṣọ́ èmi lọ máa jí pẹ̀kọ́ yẹn gan ọmọ arúgbòlówó lójú mi ọmọ arúgbó wọlé ẹdẹ a ò ní rí jù báyìí lórí ètò tiyín ètò tiwa gbójúrí ẹnu àwílẹ̀ ètò lábẹ́ ìkànnì iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa UK tá a fìkàlẹ̀ sí títí ọjọ́ Wednesday tí ń bọ̀ fún àkọ́tún ètò alárinrin ètò elédùn yìí tá a mọ̀ bá wa pàdé lórí ìkànnì tá a wà yìí èmi ò ní kú ẹ̀yin ò ní dẹni àwátì ibi ẹtí mowó tẹ́ fi ń rẹ dẹ́tẹ̀ tẹ́ fi ń wo ètò iléeṣẹ́ ìbílẹ̀ rédíò lábẹ́ iléeṣẹ́ yìí ojú yín ò ní fọ́ àpò yín ò ní gbẹ etí yín ò sì ní di títí ọjọ́ Wednesday tí ń bọ̀ tájọ mọ̀ gbádùn àwọn lórí ètò ìbí èbò tí ń bádùn sìgá mo kí yín tológun mo kí ń tẹ̀sọ́ pé ó dìgbà ó dẹ̀sẹ̀ tí ń bọ̀ ire kàǹkà. Your tune on the beat. Come on, yeah, wọ́n sọ pé mo ní bad mouth pé mo ní alicosis stroke ń dàbí red sea ó tún náà pàbí ju moses má lọ gbàgbẹ́ kọjá pàdé mi if you ain't from Israel tó lé gbogbo ọmọ Egypt gan ti ṣègbè sínú ẹ̀ ọ̀rọ̀ pọ́n ọlọ́kọ́ mi bọ̀ tí bá sọ àgbẹ̀ lose fans kò tó táyé lọ́kọ́ yín ṣe you ain't my true fans àdé ọmọ grind all these fakers dey be losers kó ló gbófin ní freak talk it is hard to see eku ẹ̀yà ká so tọ́lọ̀ fúra wa jọ aláyé má lọ gbọ́n dé bí èmi ò fi ṣe blóde mo mẹ́yọ ọmọ tí yàgò dé bí omi lè yan mẹ́tọ́ fọ́ omi yẹn ò